láìpẹ́ yìí ni awuyewuye kan bẹ́ sílẹ̀ káàkiri lórí fọ́nrán ayélujára tí à ń pè ní social media. Fídíò kan ló gbé arákùnrin kan jáde tó ṣe àlàyé wípé ìjọ Mountain of Fire and Miracles Ministry tí gbogbo ayé mọ̀ sí MFM pa irọ́ mọ́ òun wípé òun gbìmọ̀ pọ̀ pẹ̀lú àwọn kan láti ja ìjọ náà lólè àti láti kọlu olùdarí ìjọ òun ìyẹn wòlíì Daniel Olúkọ̀yà. Fẹ́mi Jímọ̀ lórúkọ ọ̀gbẹ́ni ọ̀hún. Ó ní òun ti fìgbà kan jẹ́ pásítọ̀ nínú ìjọ náà rí, ó sì jẹ́ wípé láti ìdí iṣẹ́ pásítọ̀ òun ni wọ́n ti rán òun lẹ́wọ̀n àìmọ̀dí tóun sì ṣe bẹ́ẹ̀ lo ọdún 9 gbáko lọ́gbà ẹ̀wọ̀n. Fẹ́mi Jímọ̀ sọ̀rọ̀ ilẹ̀kùn. Èmi náà dé ọ̀rọ̀ àwọlé ó di Sábò police station àdé ọkọ̀ dé pàǹtí àgbàtọ̀ dé pàǹtí náà wọ́n tàn padà náà wá sí Sábò wọ́n dẹ̀ fi mi sí ẹ̀yìn káńtà. Ibẹ̀ ni mo ti gbọ́ pé èmi fẹ́ Olúkọ̀yà. Ẹ̀sùn náà fi kàn yín nìyẹn. Mo fẹ́ Olúkọ̀yà pé mo fẹ́ jí owó olú ìjọ gbé. Ẹ̀sùn náà fi kàn mí nìyẹn, mo fẹ́ jí owó ìjọ gbé. Ẹ jẹ́ ká mójú ajé kò ní sọ ká gbọ́ ọ̀rọ̀ látẹnu àwọn tí ọ̀rọ̀ náà ṣojú wọn lásìkò náà. Fẹ́mi Jímọ̀ ó mọ̀ mí dáadáa, àwa sábẹ́ tẹ́jọ́ ẹ̀ ni àwa wò bọ̀. Ó wá sọ fún mi pé òun fẹ́ rí mi, ọ̀rọ̀ wà o. Mo ní ó máa àdúgbò mi náà wá bá mi ládùúgbò tọ́rọ̀ bá wà. Ọjọ́ kejì ó wá mi wá sọ́kọ̀ àgbọn. Orí bí ìjókòó àgbọn yẹn gan ló ti ó pè mí, mo jáde wá bá. Kí ló ṣẹlẹ̀, kí ló ní ó ń sọ ó ṣàní kí n jẹ́ ká lọ wà ní ibì kan tó kàn. Mo á gbé lọ sí Paragon yẹn la wà, àrọ̀tí àwọn ọtí. Kí ni nǹkan tó ṣẹlẹ̀ gangan? Oníṣẹ́ bá yẹn sọ́fà ẹ̀ṣọ́ pè wá ni. Ṣé kò tí yẹ ká méèkì ẹ̀ báyìí sí i? Ìgbà tọ́lọ́run dẹ̀ tí ìṣọ̀nà àbáyọ kí la fẹ́ ṣe fọ́lọ́run? Sùúrù la máa ní, ó ní ọ̀nà àbáyọ ti wà. Kí lọ́nà àbáyọ yẹn? Ó ní MFM. Kí n ṣe Christian, Muslim ni mí. Ó ṣáà ní kí n má wọrí pé ṣé mo mọ̀ pé pásítọ̀ lòun bẹ̀. Òkè báwo la ṣe máa ṣe? Wá ní a máa ṣiṣẹ́ yẹn gidi gan ni o. In fact, tó bá ti di beginning of February náà máa lọ sí Prayer City àti ibẹ̀ láti máa tẹ̀lé wọn wá sí ibi bíi tá a máa gba owó. Mo ní owó ní owó offering millions of naira, dollars ló máa wà ń bẹ̀. In fact, ó ní check tó máa wà nú ẹ̀. Ó ní ká má sọ pé àṣẹ o, tá a bá sọ pé àṣẹ ó léwu fáwọn àgọ́ because àmọ́ bí tó ti mú ọ̀rọ̀ yẹn lọ pé wọ́n gbà á lórúkọ jẹ́ ní ọ̀dọ̀ Olúkọ̀yà. Wọ́n á gbé mi, mo pè Akeem pé mo ti rí ọmọdé yìí, ó ní ká máa lọ sí Sùúrùlérè. A ṣe dé ọ̀dọ̀ bàbá ìyàwó nìyẹn. Bàtà dọ́dọ̀ bàbá béèrè lọ́wọ́ mi, ó ní ọmọ olúwo lè mi, ó lọ́mọ Ìjẹ̀bú Òde. Ó béèrè lọ́wọ́ wọn tó kù mi, ó lọ́mọ olúwo ni wọ́n sọ ìlú tó ti wá. Wọ́n á ní ọ̀rọ̀ wọn lálẹ́ dẹ̀dẹ̀ wá sọ yìí. Bàbá yẹn wá ń sọ fún mi lọ́jọ́ yẹn pé ó ní bí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ṣe ń ṣe nìyẹn bí ṣùgbọ́n Ọlọ́run mú wọn. Bàbá yẹn wá ní pé ká padà wá ìjọ kejì. Bàtà wá padà lọ, bàbá yẹn wá fún wa ní káńkọ́dà yẹn àwa fi sára. Ó sì di pé a bẹ̀rẹ̀ pósẹ̀sì ìrìn àjò yẹn nìyẹn tó di pé adọ́dọ̀ wọn ọlọ́pàá tó ọlọ́pàá náà sọ pé ká bẹ̀rẹ̀ ká máa ṣiṣẹ́ wa lọ kó tó di pé a kó pásítọ̀ Fẹ́mi àti Ẹ̀rì àti Caleb kó tó di pé a kó gbogbo wọn lọ sí police station. Nígbà tó ń ṣe ní press lọ́ndà pásítọ̀ Agboola nígbà yẹn wọ́n sọ bó ṣe máa ń kó àwọn ìwé 70 days ó ní àwọn àdúrà kan tá máa ń gbà tó máa ń pè ní 7 day fast and prayer. Ó máa kó sínú bucket overall tó ń fi ṣẹ́ á fi bò mọ́lẹ̀ á wá da ọṣẹ sí lórí á wá sọ pé òun fẹ́ lọ fọṣọ ní toilet. Àìrò olùṣọ́àgùtàn tó jáde sọ pé wọ́n ti kárí pé irú ọ̀rọ̀ yẹn bẹ́ẹ̀ ti ṣẹlẹ̀ nígbà tó yẹn ní press. Ìgbà tó kúrò náà tó ń dàgbà sí ní iléeṣẹ́ ìránṣẹ́ tó ti di pé pásítọ̀ náà ó ti ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀sùn bẹ́ẹ̀ tó bá transfer lọ bí ò ṣe lè tó máa fi dá padà sẹ́kọ̀ọ́ta á tún ṣe tọ̀hún. Ẹ̀rí lára àwọn kan tá a fi hàn nígbà yẹn Warri ló lọ
ní ọdún yẹn 2002 gbogbo àwọn àṣemáṣe wọ́n fi ń bá àwọn obìnrin olóbìnrin ṣe ní wọrí pẹ̀lú àwọn títẹ̀ ló di pé pásítọ̀ yẹn dáhùn padà wá sí Èkó ń bí báyìí. ṣùgbọ́n àwọn alákòóso ìjọ Mountain of Fire and Miracles Ministries ní irọ́ ńlá gbáà ní ọkùnrin ọ̀hún pa kiri. wọ́n ní lóòótọ́ ni wípé ó ń gbèrò láti kọlu ikọ̀ tí ó ń gbé owó ọrẹ àkọ́dá inú ọdún ìyẹn first fruit offering. wọ́n fi kún wípé àwọn kan làwọn gbé Fẹ́mi Jímọ̀ lọ sílé ẹjọ́ bí kò ṣe iléeṣẹ́ ọlọ́pàá. MFM àti àwọn yòókù tọ́rọ̀ náà kàn ní òpùrọ́ ayé àtọ̀run ní Fẹ́mi Jímọ̀ torí àhámọ́ ọlọ́pàá ló wà kì í ṣe ọgbà ẹ̀wọ̀n àti wípé ìdí tó fi pẹ́ níbẹ̀ ni wípé kò rí ẹnikẹ́ni gba béèlì rẹ̀ títí fún ọdún 9 gbáko. ìdí nìyí tí iléeṣẹ́ tẹlifíṣàn TV West fi tẹkọ̀ létí láti wá òkodoro ọ̀hún nítorí wípé àgbà tó gbọ́ ẹjọ́ etí kan dá àgbà òṣìkà ni. ẹ jẹ́ ká mú ọ̀rọ̀ Fẹ́mi Jímọ̀ ní ṣísẹ̀ntẹ̀lé láti lè fìdí òtítọ́ múlẹ̀. Fẹ́mi Jímọ̀ ní òun pàdé olórí ẹ̀ṣọ́ wòlíì Olúkọ̀yà ìyẹn alàgbà Michael Ọláwálé Gbàdàmọ́sí ẹni ọdún 75 75 years old nílé babaláwo nílùú Ògbómọ̀ṣọ́. Fẹ́mi Jímọ̀ ní níbẹ̀ gan ni ọ̀rọ̀ ti bẹ̀rẹ̀. ẹ gbọ́ ṣé lóòótọ́ ni. àlejò tó wá bá babaláwo Okay. ló bá di pé mo mọ̀ ó mọ̀ mí Okay. mo dẹ̀ dákẹ́ Okay. torí mi ò fẹ́ ṣáájú ẹlẹ́dẹ́gbẹ̀dẹ́. Okay. ó wù mí mo wò mo lágbájá ilé kó. èèyàn mímọ́ yẹn ló wá sọ́dọ̀ babaláwo. ó bẹ́ẹ̀ ni Okay. olóòtú wọ́n gbé lágbájá mo mọ̀ bọ̀wọ́n mo dákẹ́. Okay. ó wò mí títí ó débi tó máa ti wọ mọ́tò tó gbé mọ́tò wá. gbé mọ́tò wá ni. bẹ́ẹ̀ ni mo dẹ̀ mọ mọ́tò náà torí Olúkọ̀yà ló fún mọ́tò yẹn tó fi ń ṣe patrol. Okay. àwọn jíìpù Highlander tó ń lò gbà yẹn ni. Okay. èmi Michael Ọláwálé Gbàdàmọ́sí mi ò mọ ibi tí Ògbómọ̀ṣọ́ wà mo kàn mọ̀ pé Nàìjíríà ní Ògbómọ̀ṣọ́ wà ṣùgbọ́n mi ò fẹsẹ̀ mi ì débẹ̀ rárá tí Ọlọ́run dẹ̀ rí Ọlọ́run orí òkè Ọlọ́run tó dá ọ̀run òun ayé rí wípé bàbá yìí tó jókòó tí ẹ̀yin interview kò débi tí Ògbómọ̀ṣọ́ wà mi ì mọ létí babaláwo ń gbé bóyá páànù ni bóyá kíní ni wọ́n fi kàn mi ò débẹ̀ o talk less of taking my leg to that place ó kàn rubbish gbogbo all my credentials ó kọ mí lóminú ó bà mí lẹ́rù pé àwọn èèyàn tó bẹ̀rù Ọlọ́run mọ́ wọ́n wá ń ṣèdè ojú ọmọ bàbá tó lóun ní gbadá àbí gbàdà lójú ìlà wà lójú mi kò mọ̀ bóyá ìlà wà bẹ́ẹ̀ bá bá bi léèrè ní kóòtù ṣe bá lọ́gbẹ́ni náà ṣe rí kàtàkàtà bí tó wúyìn náà ló tún wọn máa ṣe ṣùgbọ́n ní tèmi mi ò fi ẹsẹ̀ tí mo fi jókòó mi ò fi tẹ Ògbómọ̀ṣọ́ mi ò dẹ̀ mọ́ bẹ́ẹ̀ bàbá tó ń wí mi ò dá mọ̀ bóyá ó ga bóyá ó funfun bóyá ó dúdú màá wà lọ́dọ̀ọ̀dọ̀ jí o ojoojúmọ́ níṣẹ́ torí bàbá yẹn ó ń ṣiṣẹ́ from morning till night ni máa wà pẹ̀lú ẹ̀. tó bá jẹ́ lóòótọ́ ni wọ́n bá alàgbà Gbàdàmọ́sí nílé babaláwo ó ṣe wá jẹ́ wípé orúkọ olùdarí ìjọ DK Olúkọ̀yà ní Fẹ́mi Jímọ̀ àti Caleb Ọlọ́runtẹ́lẹ̀ wá ń rán mọ́nu nínú gbogbo ìfọ̀rọ̀wérọ̀ tí wọ́n ṣe lórí ọ̀rọ̀ náà. èmi ìdáríjì gbọ́dọ̀ wà láàrin àwa tá a jẹ́ onígbàgbọ́ àti mùsùlùmí àìsí ẹ̀mí ìdáríjì ló jẹ́ káwa lọ jìyà yẹn. ẹni sọ wípé wọn ò lẹ́mìí ìdáríjì ṣó ní ẹ̀ṣẹ̀ kan tẹ́yìn ń ṣe Dr. DK Olúkọ̀yà tàbí ìjọ MFM. ìyá ló jẹ́ gọ̀ǹfàlọ́bù tó pé àwọn kan náà tẹ́ pé ńgbà tí wọ́n kó wọn déwájú ẹ̀ pé ẹ̀sùn tó ń fi kàn yín lágbára gan wọn ò jiyàn wọn ò sọ pé rọ́ ni so tẹ́ bá dẹ̀ gbọ́ tọ́gbẹ́ni ẹ̀ ń sọ ìgbà tó máa bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ẹ̀ ṣe ló ń pariwo wọn ò ní dáríjì wọn ò ní dáríjì wọn ò ní dáríjì ṣẹ́ni tí ò bá ṣẹ̀ ṣé ó máa sọ̀rọ̀ ìdáríjì ni. ọ̀gbẹ́ni Fẹ́mi Jímọ̀ kò déédéé jí lọ́jọ́ kan pé òun kàn fẹ́ wá bẹ̀rẹ̀ sí máa sọ̀rọ̀ lòdì sí MFM àbí Dr. Olúkọ̀yà àwọn kan ló wà lẹ́yìn ẹ̀
bó dẹ̀ máa fa àkókò yìí máa fi ṣe àlàyé fún àwọn tí ò bá tí ì gbọ́ pé látìgbà tí a ti dá ìjọ Orí Òkè náà àti Iṣẹ́ Ìyanu sílẹ̀ LMFM ti ní àwọn olùtakò and nǹkan tó wá jẹ́ pé ó fi dàbí pé ó ń kárí ayé àwọn èèyàn ń gbọ́ sínsìn ni pé a ti wà ní social media wọ́n wá wà bẹ́ẹ̀ tó pé nǹkan tí wọ́n ti fi ṣe iṣẹ́ òòjọ́ wọn ní anything àtọ̀ tó bá lè mú ìbanilórúkọjẹ́ bá Orí Òkè náà àti Ìyanu wọ́n rẹ́dì sí so wọ́n máa wá ń dídì gbéra wọ́n á máa wá yàn pé ṣé wọ́n nìkan tó fẹ́ sọ lòdì sí MFM ṣé wọ́n nìkan tó fẹ́ lọ sí so wọ́n máa wá gbogbo àwọn bíi pásítọ̀ tó ti ṣiṣẹ́ LMFM rí àbí wọ́kà tó ṣiṣẹ́ LMFM rí tí wọ́n rí pé bí àwọn ti níkùn sínú kọ̀ọ̀kan ṣẹlẹ̀ tí wọ́n like ó yá kí ló fẹ́ sọ tó lòdì ká bá gbé jáde àwọn ló wá ń di ọ̀rọ̀ fẹ́. lára ẹ̀sùn tó fi kan alàgbà Gbàdàmọ́sí ni wípé CSO Gbàdàmọ́sí ló dẹ àwọn ọlọ́pàá sí agbègbè ilé rẹ̀ àti wípé nílé bàbá náà ni àwọn ọlọ́pàá ti mú òun ṣùgbọ́n ọ̀gá ọlọ́pàá tó ń ṣe àkóso agbègbè Ìwàyà sí Yáàbá lásìkò tí à ń wí yìí tí ó sì ti fẹ̀yìntì báyìí gẹ́gẹ́ bí kọmíṣánná ọlọ́pàá alàgbà Káyọ̀dé Samuel tan ìmọ́lẹ̀ sí ọ̀rọ̀ ọ̀hún. Makoko Ìwàyà Akọ́kà àwọn ibi tó máa ń fún wa ní problem jù ni so a map out strategy wa ń gbà yẹn àná Ọlọ́run fún wa ṣe gan tẹ́ pé kò sí wàhálà kankan ní period tí mo fi wà níbẹ̀ even University of Lagos gbogbo àwọn vice chancellor wọn everyday là ń sọ̀rọ̀ kò sí wọn riot for a day níbẹ̀ yẹn rí Yaba Tech náà wọn riot níbẹ̀ yẹn rí St. Augustine then Federal College of Education Technical Akọ́kà ìyẹn gbogbo àwọn ọmọ ẹ mo mú bí ọmọ wọ́n wá wọn láwọn ní information kan mo ní information kíni mo ní kó máa bọ̀ ní ọ́fíìsì mi wọ́n dẹ̀ ìdí ọ́fíìsì mi wọ́n sọ story náà páwọn kan plan nǹkan kan láti strike ní Mountain of Fire but the headquarters Mountain of Fire under jurisdiction mi ló wà mi ò ń ṣe member church yẹn but anything tí ó bá jẹ́ pé kí wọ́n fi dáàbò bo aráàlú máa ṣe so ìgbà tó ń sọ mo á ní kan sáré bá mi pé the then OC mi I think mi ò rántí orúkọ ìlà dàbí Hakeem a máa ń pè Saudi so mo ní kàn pè wá fún mi kó náà lọ ìgbọ́ kó má dà pé bóyá ẹnu mi ni story yẹn ti jáde wọ́n narrate bọ́n ṣe lójú nǹkan tó sọ fún mi gangan náà sọ ìgbà tí Saudi yẹn débẹ̀ wọ́n sọ bọ́n ṣe plan pé wọ́n fẹ́ recruit àwọn so wá sọ fún wọn pé nǹkan tẹ́ ẹ máa ṣe ni pé a fẹ́ kẹ́ play along pẹ̀lú àwọn people yẹn that's the only thing because nǹkan tó plan gangan it could have been very bloody very very bloody wọ́n target church yẹn ni wọ́n mọ gbogbo movement and with the help of insider I think man náà wọ́n pè ní bẹ́ẹ̀ Fẹ́mi Jimoh àbí nǹkan kan so mo sáré pé òun àti one other one Caleb yẹn ó wà nínú àwọn traffic kíní wọn ní church yẹn. bí ẹni stop yẹn a ní ọ́fíìsì kan ibi tí wọ́n kó àwọn pastor tí wọ́n ti fún ní branch tán kó wọn sí sórí àtúnfẹ́ fẹ́ràn wọn ṣe bẹ̀rẹ̀ jòkó sí. ibẹ̀ àṣìbẹ̀ náà sọ ọmọ ọlọ́pàá yẹn ibẹ̀ ni wọ́n ti wọ́n mọ́. so bí o bí agbésẹ̀lú rẹ̀ bó ti bẹ̀rẹ̀ ẹni sọ́ọ̀bù ẹ̀ ó kàn sílẹ̀ sọ́ọ̀bù báyìí ni ọlọ́pàá yẹn ọkọ̀ sí jáde ni officer this kele we are talking about. ó dẹ̀ bẹ̀ mí ó fọlọ́n bẹ̀ mí ó fi bẹ̀ mí mo dẹ̀ ní ti tán láì mọ̀ pé ikú ń dẹ̀kú ni. even nínú tape tí a tape nínú fídíò yẹn Fẹ́mi sọ pé tọ́ba tí CSO wọn báyìí something Gbàdàmọ́sí ọ̀ṣọ́ lórúkọ man yẹn ìyẹn ó ní tí man yẹn bó bá fẹ́ dàbí obstruction or whatever pé kàn mú kúrò lọ́nà pé kàn yanjú ẹ̀ nìyẹn so pé ìyẹn tí ò bá play along pẹ̀lú àwọn so torí man yẹn ò tẹ̀ mọ̀ nǹkan kan it was later tá a pè gbàtà ń ṣe interrogation yẹn gbọ̀ngàn pé kó wá kó identify àwọn tó jẹ́ member torí wọ́n sọ pé member Mountain of Fire làwọn. Fẹ́mi kò lè sọ pé tí ó bá jẹ́ ẹni tí ó bẹ̀rù Ọlọ́run tó dẹ̀ mọ̀ pé ọjọ́ kan òun kò lè sọ pé òun tiẹ̀ mọ létí Gbàdàmọ́sí ń dé kò lè sọ pé ilé mi ni wọ́n ti mú un ṣé màá wá kó ọlọ́pàá síbí pé ẹ dúró de Fẹ́mi o
gbogbo àgbáyé ẹ gbé yẹ̀wò, ẹ gbé ọ̀rọ̀ náà yẹ̀wò. Mo kó ọlọ́pàá wá sílé mi, wọ́n wá dóde lẹ́nu géètì. Bó ṣe ń múwèé bọ̀, ìwé irú wo? Mo ń ṣiṣẹ́ ládùúgbò ni tí màá wá ní torí èmi náà ń gbọ́ gbogbo ẹ̀ pé ó ní mo wá promotion lọ síbẹ̀. Ẹ rí wípé gbogbo ọ̀rọ̀ yẹn ń rúra wọn lójú. There's a particular bar níbẹ̀ ó popular, Savannah bar ló máa ń pè, ó popular gan anybody tó bá ti gbé wáyà. Mi ò lè ever rántí orúkọ manager yẹn tó mọ̀ pé gbogbo náà la máa ń protect. Tán bá ti ṣe nǹkan tó yẹ ká ṣe kí wọ́n bá wa mú èèyàn àbí kán bá tá bá wọ́ èèyàn kan wọ́n lè rí tán bá ti rí mú fine. Ok, tó bá jẹ́ pé lóòótọ́ ni pé òun ṣe kòńgẹ́ CSO GO ni wọ́n ṣe frame up, kí wá ní ẹ̀ṣẹ̀ Caleb, kí ni ẹ̀ṣẹ̀ Henry? Ṣé Caleb pàdé ìyàwó GO ní ilé Yemọja àbí Henry rí assistant GO kan tó lọ bẹ́ orí èèyàn kan, wọ́n wá kó gbọ́n papọ̀ pé torí pé àwọn pípọ̀ ti ká wa ní nǹkan tí ò yẹ ká mọ̀ ẹja frame gbọ́n papọ̀. tí ó jẹ́ bá wọn pé téèyàn bá fẹ́ parọ́ wọ́n ń ro ẹni tó máa ń parọ́ kò ń ronú jinlẹ̀ á ti pa tán, but àwọn tó torí wọ́n bá pé tán bá listen dáadáa mọ̀ pé eléyìí irọ́ ni. Mo kàn ní kí ó sì anti-robbery yẹn kó lọ síbẹ̀ kan wábì kan tí ò ní jìnnà síbẹ̀ tẹ́ pé wọ́n lè plant camera, which they did. Wọ́n ṣe the first meeting, wọ́n ṣe the second meeting. Mo rò kó rí the second meeting yẹn náà ti plan báwo làwọn ṣe máa raise fund. Then nítorí wọ́n fẹ́ ra arms àti ammunition according to them. Wọ́n lówó púpọ̀, so bọ̀bọ̀ architect bóyá òun ló yin contact man òun ló fẹ́ bá wọn rà tó ìyẹn wọ́n fún mo rò pé màá ní mo rántí the exact money ó dà kí bóyá 16,000 or so ló deposit. That's the Femi, that's the leader of the group, the main person, member church yẹn ni ó fún màá yẹn ní owó yẹn. Wọ́n á sọ fún wọn bẹ́ẹ̀ pé anybody anything tó bá ní kan kó jáde pé táwọn bá dẹ̀ ti make owó àwọn aṣẹ́ àwọn á dáwó everybody padà fún. So mo sáà ní kàn máa play along pẹ̀lú ẹ̀ torí èmi get in touch pẹ̀lú commissioner mi nígbà yẹn, commissioner mi, so mo sọ fún pé nǹkan báyìí báyìí ni information tí mo gbọ́ rè o, nǹkan tí mo dẹ̀rù gangan lòun náà sọ fún pé jẹ́ kí àwọn boys ẹ̀ kan máa play along with them. wọ́n wá gbé wa lọ sí ilé ìtura tó ń gbé wa lọ ibẹ̀ náà àwọn ọlọ́pàá ti gbé kámẹ́rà sílẹ̀ tó kó ẹlẹ́rìndòdò àtọ́tí síwájú wa báwa àwọn kan máa ṣe pípa plan pé a fẹ́ digun jalè. So gbogbo eléyìí tí bọ̀bọ́ yẹn sọ kiri yẹn ó kàn àwáwí ló kàn sọ, he's really involved. Òun gan the main person, òun ló bẹ̀rẹ̀ nǹkan tó dẹ̀ plan nígbà tó ń make conventional statement ni pé wọ́n máa ń ṣe mi ò mọ program kan ní I think it should be February either first Sunday bóyá first weekend àbí first Sunday ṣá. Èrò máa ń pọ̀ àti mẹ́mbà wọn àtàwọn tó wá fàdúrà owó máa pọ̀ níbẹ̀ yẹn, so target wọn gangan nìyẹn. Eléyìí pre-kidney operation tó kọ́kọ́ fẹ́ ṣe èyí tó ń fẹ́ fi lọ strike ní December yẹn wọ́n kàn fẹ́ ṣe yẹn láti fi gádà owó díẹ̀, tó bá gádà owó wọn á lè rówó ra ọta àpò àti ìbọn ẹ̀mọ́ bí tó ti fẹ́ rí kíní ẹ̀ rà. wọ́n wá mú mi pẹ̀lú PA mi Caleb, so wọ́n wá kó àǹkọ́pù sí mi lọ́wọ́ àti lẹ́sẹ̀. ṣé ẹ ti jẹ́ PA fún wọn rí ni? ṣé p fún Pastor Fẹ́mi? rárá ok. rárá náà mo ní mi ò ṣe ẹ mọ̀ pé igi bó jìnnà sí tọ́pọ̀. Wọ́n make conventional statement which was even countersigned by me because téèyàn bá make statement wọ́n á kàtàkì kì í ṣe pé èèyàn kankan fọ̀sùn wọ́n kàn ká bòròbòrò because ó ti bọ́ lọ́wọ́ wọn pátá. Mo tẹ̀ tí wọ́n béèrè lọ́wọ́ máa mo ní kí ló máa mú ẹ, you are a member of that church. Òun lówó wọn ń fún un lówó wọn ṣe kàn. Mo ní ìwọ tó ń lọ church pastor ni ẹ ṣé wọn san owó fún yín bẹ́ẹ̀ ni àbí kankan bẹ́ẹ̀. You know bí èèyàn bá ti tọwọ́ ara ẹ̀ bọ nǹkan tó yẹ kó tọwọ́ bọ̀ bó ṣe fẹ́ du ara ẹ̀ tó máa fi free ló máa wá. Pásítọ̀ Ọládàpọ̀ Balógun tó jẹ́ olórí àwọn ọ̀ṣà nínú ìjọ náà lásìkò tí à ń sọ̀rọ̀ rẹ̀ yìí, ìyẹn Chief Usher náà bá iléeṣẹ́ TV West sọ̀rọ̀ láti ìlú Amẹ́ríkà tó fi ṣe ibùgbé báyìí, ẹ̀gbọ́n tẹnu rẹ̀ náà. Caleb dìde lẹ̀ ó wá bá wa, ó wà ní ẹ̀yìn
agodo àwa yìí wà níta bẹ̀tí irin ti là wá láàrin. Caleb kí ló ṣe? Intention mi ni pé ká ló jẹ́ lọ bail ẹ̀ out. Pé nǹkan tó lè ṣe kí ló lè ṣe? By the time tí Caleb tẹnu bọ̀rọ̀ ó ní Pastor Fẹ́mi mà ní o, Pastor Fẹ́mi mà ní o. Ó ní kí ni Pastor Fẹ́mi ṣe? Ó ní ìgbà tí àwọn gba owó Breakthrough Clinic níjọ́ kan. Breakthrough Clinic ní program kan tí church máa ń ṣe ní ọjọ́ Monday ni within 12 o'clock in the afternoon to 2 o'clock in the afternoon. Wípé ìgbà táwọn gba owó offering yẹn òun á gbé báàgì owó offering òun gbé lọ sí ọ́fíìsì ibi tí wọ́n ti ń ètò yẹ káwọn lọ drop ẹ̀ sí lọ́fíìsì accountant. Ó ní ibẹ̀ ni Fẹ́mi ti pàdé òun lójú ọ̀nà ó intercept òun lójú ọ̀nà. Ó bá ní àwọn méjì kan fẹ́ rí òun. Àìdáhùn tó àwọn méjì yẹn wá rí òun ó ní wọ́n bá na ìbọn sí òun. Ó ní wọ́n na ìbọn sí ẹ nínú church. Ó ní bẹ́ẹ̀ ni. Ó dẹ̀ pariwo ṣe ọkàn lọ́jú nínú church. Ó ní kí ló wá ṣẹlẹ̀? Ó ní wọ́n ní kí kóun gbé báàgì owó òun wá. Ó lóun wá sọ fún wọn pé ẹ má káwọn ṣe báyẹn. Fẹ́mi náà wà ń bẹ̀. Ẹ má yẹ káwọn ṣe báyẹn wípé owó ti Prayer City ìyẹn pọ̀. Owó eléyìí tó ń gbé dání owó kékeré ni. Kí wọ́n má ṣe báyẹn. Owó ti Prayer City ni kí wọ́n jẹ́ kí wọ́n plan fún. Òun ọba ní okay. Òun ready àti cooperate pẹ̀lú wọn. Òun ní yes. So òun ready àti máa attend meeting pẹ̀lú wọn. Òun ní yes. Okay. Wọ́n ṣe ní kò máa bóun ṣe ń bá wọn attend the meeting. 3 months January to March April 10 la tó lọ kóòtù wọ́n tó lọ jù wá àṣà ń lọ ni gbogbo àlọ́ rámírámí láàrin nìkan wá ní òun kọ́ ní òun gbìyàn kan lọ síbi kan. MFM ò tẹ̀ sí nínú picture ọmọ kan tó ń ṣẹlẹ̀. Èmi tí mo ní kọ́ lọ pé man Gbàdàmọ́sí yẹn wà rè because òun là á mú as CSO. Àtìgbà tọ́lọ́pàá ti gbé ẹjọ́ tó ti bẹ̀rẹ̀ sí ń ṣe investigation ọlọ́pàá fúnra wọn ló pe Jimoh lẹ́jọ́. Kò sí rẹ́kọ̀dù Gbàdàmọ́sí nínú court. Ṣé mọ̀ pé ẹni bá lọ rìpọ́tì èèyàn òun láti kọ statement. I the CSO mi ò kọ statement lórí Fẹ́mi Jimoh because èmi kọ́ ni mo arrested. Ẹ̀gbọ́n ṣé lóòótọ́ ni wípé ìjọ MFM ò tí ì sanwó oṣù Fẹ́mi Jimoh àti Caleb látìgbà tí ẹjọ́ ti parí? Àwọn sálárì yín láti 2008 títí di ọjọ́ ìdájọ́ tí ilé ẹjọ́ sọ pé kí wọ́n fún yín náà wọ́n ti fún yín nìyẹn. A ti raise draft ẹ pé èmi fúnra mi mọ̀ sí. Èmi fúnra mi ni mo mú draft yẹn lọ sí ilé àwọn agbẹjọ́rò ilé tó ń dúró fún àwa. Because gẹ́gẹ́ bí ọ̀rọ̀ bá ti ń di ọ̀rọ̀ ilé ẹjọ́ lọ́ọ̀yà lè máa rán sí lọ́ọ̀yà tiwọn. So gbogbo owó táwọn ti ní ká calculate àti calculate àti fún Fẹ́mi àti fún Caleb àdẹ̀tí fún lọ́ọ̀yà tiwa kó bá fi jíṣẹ́ fún wọn. Gẹ́gẹ́ bí kọmíṣánná ọlọ́pàá Káyọ̀dé Samuel ṣe ti sọ fún iléeṣẹ́ TV West, Henry tó jẹ́ ẹ̀kẹta àwọn tí wọ́n fi ọwọ́ ṣìkún òfin mú jẹ́ ẹni tí ó ń bá wọn ya àwòrán ìrìnnà ìyẹn map bí wọn yóò ṣe rìn lọ́jọ́ tí wọ́n ní wọ́n fẹ́ ṣe iṣẹ́ ibi náà. Ṣùgbọ́n ọ̀rọ̀ Fẹ́mi Jimoh tako ti Caleb lórí bí ọlọ́pàá ṣe mú Henry. Henry ni bàbá mi ni wá wò mí ni òun ló máa ń gẹrun fún mi. So bó ṣe wá wò mí báyìí wọ́n ní kó parọ́ mọ́ mi. Ìyẹn lóun lè parọ́ mọ́ mi wọ́n mú yẹn mọ́ mi ìyẹn ní Henry Ayélérò. Henry wá sọ wípé n tó gbé wọn bẹ̀ ni pé òun ń ṣerun then òun wá ṣerun lọ èkó wá tán nù jẹ́ẹ̀lì òun now òun wá gbé kẹ́ẹ̀ kó fẹ́ lọ ra epo ní wàyà pé òun mọ̀ pé wọ́n sì ń jà àwọn bọ́ọ̀sì kan ọmọ bọ́ọ̀sì kan ń jà ní bọ́ọ̀sì òfin yẹn òun kò gba aṣọ àfihàn báyìí ọkàn ìgbésẹ̀ báyìí kò jà so àwọn ọlọ́pàá àmì ìtàn wọ́sọ wọ́n ti dúró hàn káàkiri ṣe mọ̀ gbà tó máa lo gan àwọn àwọn kọ́míẹ̀ gbà tó máa gbà kò dáhùn tí ó ń lọ kọ́yẹ̀ ìṣọ́ àwọn tó àwọn wájú tán rí kókò dáhùn kiri kan ọkàn búlọ̀kì ọ̀nà mọ́ kọ́yẹ̀
ọkùnrin slap bẹ́ẹ̀ ni ẹni náà kò sí méjì ó gbé fún bẹ́ẹ̀ ni. ok ẹni yẹn gba létí ọ̀nà bá gba létí padà. òde ní ẹni bọ́lá ti mọ́ra òun lọ gẹ́gẹ́ bó ti wọ́ ti ènìyàn. kò mọ̀ pọ̀ ọlọ́pàá ni. kò mọ̀ pọ̀ ọlọ́pàá ni. nínú ẹ̀dà ìdájọ́ ilé-ẹjọ́ tí ikọ̀ TV West rí gbà adájọ́ honourable justice O.A. Williams ti court 21 tó wà ní Igbóṣeré gbé kalẹ̀ lọ́jọ́ kìíní oṣù keje ọdún 2016 àrí ìdájọ́ wípé kò sí ọwọ́ ìjọ MFM nínú ẹjọ́ ọ̀hún. Nínú àkọsílẹ̀ náà láti rí wípé the people of Lagos ìyẹn àwọn ará ìlú Èkó ló pe mẹ́ta mìíràn lẹ́jọ́ tí wọ́n ń jẹ́ Olúwafẹ́mi Jimoh, Henry Ayéwẹ̀rọ àti Caleb Ọlọ́runtẹ́lẹ̀. Kódà agbẹjọ́rò ìjọba torúkọ wọn ń jẹ́ E.I. Alákìjà, M.T. Adéwòye àti Àbíkẹ́ Ọmọlúwà ló ṣe ẹjọ́ tako àwọn olùjẹ́jọ́ náà. Nínú àkọsílẹ̀ ilé-ẹjọ́ ọ̀hún tí a rí gbà adájọ́ fi ìdí rẹ̀ múlẹ̀ wípé ìjákulẹ̀ àwọn olùjẹ́jọ́ láti ṣe nǹkan tí ìjọba ń béèrè kí wọ́n tó fún wọn ní bẹ́ẹ̀lì ló mú kí ọ̀rọ̀ ọ̀hún ó fi ẹsẹ̀ wọ́lẹ̀ láti ọjọ́ tó ti pẹ́. Wàyí o àwọn tọ́rọ̀ náà kàn ti ṣe ìlérí wípé àwọn yóò pe Fẹ́mi Jimoh àtàwọn yòókù lẹ́jọ́ lórí ẹ̀sùn ìbanilórúkọjẹ́. Kódà àwọn ọmọ bàbá CSO Gbàdàmọ́sí ní kò sí nǹkan tó lè ní káwọn máa wọ́ Fẹ́mi Jimoh àtàwọn yòókù dé ilé ẹjọ́ kí wọ́n lọ ṣe àfihàn tó dájú lórí ẹ̀sùn tí wọ́n fi kan bàbá àwọn. àwọn fámìlì mi wọ́n ti contact lọ́ọ̀yà lórí ẹ̀ they are on it wọ́n á sue ẹ̀ fún defamation of character our prove ẹ̀ ní court. Because tá a bá stop ẹ báyìí it will continue damaging my name so it need to be stopped. àwọn ọmọ mi ti dìde wọ́n ti dìde olóòtú mi ní purọ́ fún un. bí ìkà bá rojọ́ ìkà èèyàn kan ni yóò dá o ọ̀rọ̀ rèé fún gbogbo ọmọ Nàìjíríà láti mú èyí tí í ṣe òótọ́ nínú ọ̀rọ̀ náà dání. Kínní kan ló dájú ṣá òun ni wípé ọ̀rọ̀ Fẹ́mi Jimoh kò tí ì rodò lọ mú o ṣùgbọ́n bí gbogbo rẹ̀ bá ṣe ń lọ sí iléeṣẹ́ TV West òní káàárẹ̀ láti tú iṣu désàlẹ̀ kòkò.